wà jẹ́ lọ sí di mọ́tò mi. Ó máa wù mí sà kí èmi pẹ̀lú ìjọ ní gbólóhùn bíi ẹyọ kan àbí méjì tí àwọn èèyàn gbọ́ tí wọ́n ṣà ọgbọ́n nínú rẹ̀. Mo rí Àánú Olúwa Music International number 11 Àǹfààní layout ní beside Ebenezer African Church off MKO Abiola Way Ring Road nílùú Ìbàdàn ní ara mọ́tò tí mò ń wò yìí. Bẹ́ẹ̀ náà dẹ̀ la rí tí wọ́n ya speaker sí. Mo dẹ̀ ń wo àwòrán kan tí wọ́n kọ Mr. Etu SODIQ, a blind man sound mixer. With God the blind is able. Ó yẹ ká lè bára wa sọ̀rọ̀ bàbá wa. Ṣáyè gbà mí. Kò sí ìgbà tẹ́ ṣe tán tèmi náà ò ṣe tán. Ẹ ṣeun. Ayẹyẹ ti lọ́nbí lẹ́ni. Bẹ́ẹ̀ni. Kò sì yà wá lẹ́nu wípé àwọn tí Ọlọ́run dára fún. Bẹ́ẹ̀ni. Ni àwọn tí wọ́n gbé ètò kalẹ̀. Bẹ́ẹ̀ni. Àwọn tí Ọlọ́run dára fún làwọn tí wọ́n wá síbi ètò náà. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ ń béèrè báyìí ta lẹni tí mò ń bá sọ̀rọ̀ gan. Ẹ ṣeun. Orúkọ mi ni Etu SODIQ OMOTAYO, a blind man tí Ọlọ́run ní kí ó máa ṣe iṣẹ́ music entertainment and DJ support, and I man cover events from microphones and any other engagement. Sir, tá a bá bí ni. Yes, sir. Tá a bá bí yàn. Yes, sir. Kí ẹni tí ó wà bẹ́ẹ̀ ṣe wà yìí. Bẹ́ẹ̀ni. Kó sì máa gbé ọwọ́ lórí machine. Bẹ́ẹ̀ni. Kó máa mix music. Bẹ́ẹ̀ni. Kó máa to irinṣẹ́. Bẹ́ẹ̀ni. Fáwọn tó rí náà. Bẹ́ẹ̀ni. Láti fi sọ̀rọ̀ tàbí kọrin ṣe wáàsí. Bẹ́ẹ̀ni. Kí làṣírí ẹ wà? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí orúkọ tó wà lára mọ́tò yìí, Àánú Olúwa ni. Ọba tó ní gbogbo nǹkan ló máa ń ṣe. Ó ti mọ ètò nǹkan kí nǹkan yẹn tó bẹ̀rẹ̀. A kàn bá a bá ṣe bá, àmọ́ ohun tó ṣe kókó ni pé tí ò bá jẹ́ pé Ọlọ́run lọ́wọ́ sí nǹkan yẹn ò ní jẹ́ ṣe. So Ọlọ́run ló ní gbogbo ọpẹ́ àti ògo lórí gbogbo pé cassette. Ẹ rí pé ìgbà tó wọ́n wà ní program ní àti débí látago 7 láàárọ̀, àti ti set àti balance àti play. So tí mi ò bá jáde nígbà tí wọ́n ní kọ́ comment nígbà tá a ṣe program lẹ́ẹ̀kan, kí n dẹ̀ sọ fún wọn pé gbogbo speakers ẹ̀ ń gbọ́ yìí o àti gbogbo sound yìí ẹni tí ò ríran ló sẹ̀ tiẹ̀ o òun náà ló dẹ̀ wà ní machine. Pàṣípàrí ń sìn tó bá wá ń sọ fẹ́ lómi pé bàbá yẹn ǹjọ́ yẹn pé kò ríran òun ló kórin iṣẹ́ yẹn wá, wọ́n á fẹ́ lè bára wọn jà pé báwo ló ṣe sọ pé orú music tó fáìn bẹ́ẹ̀ yẹn tí ò sí tó hú kọ́ ẹ wo gbà tí iná hall wọn lọ èmi ò ló generator wọn so wọ́n kàn sọ̀rọ̀ lọ́n ti wọn ni and that tells us that Ọlọ́run nìkan ni kì í ṣe èèyàn. So gbogbo ògo gbogbo ọpẹ́ adápadà sọ́dọ̀ ọba tó ní wá. Ẹ jẹ́ kí n bá bí wọlé sà torí tí n bá ló yé mi irọ́ ni mo pa. Àwa mọ̀ yín ẹ̀yin mà wà o. Ó ṣeé ṣe kọ́pọ̀lọpọ̀ tí wọ́n ń wo fídíò yìí kí wọ́n mọ̀ yín. Ní mímọ̀ wípé bóyá wọ́n ti bá yín pàdé rí. Ọ̀pọ̀ lè bá yín pàdé níbi tẹ́ ti to irinṣẹ́ rí. Ogunlọ́gọ̀ ni òde wàá dá yín mọ̀ rí. Bàbá ọ̀nà wo lẹ́gbẹ̀ẹ́ gbà báwo ló ṣe jẹ́ tẹ́fídẹ́ni tí ń bá wọn gómìnà ṣe nítorí pé ẹ mọ̀ gbọ́ sà. Mo gbádùn yín. Mo wà ń bẹ̀ live and direct. Lọ́dún tí gọ́vnà Ṣèyí Mákindé wọlé alákọ̀ọ́kọ́ ẹ̀yin lẹ to irinṣẹ́ nínú NTA. Bẹ́ẹ̀ni even ìmọ́tótó irinṣẹ́ ńgbà tí wọ́n fẹ́ sọ pé àwọn ló wọlé pàṣẹ nínú Liberty. Nínú Liberty. Gọ́vnà Isiaka Abiola Ajimobi blessed memory. Bẹ́ẹ̀ni. Àwọn náà wọ́n yìí fẹ́ lo èèyàn méjì kó kó irinṣẹ́ wá fáwọn tó ju Alhaji Etu SODIQ. Àánú ni. Níbo ni connection yẹn ti wá? Ṣé rí gbogbo ohun tọ́lọ́run bá ṣètò ẹ̀ ó máa ń dàbí eré ni. Bẹ́ẹ̀ àkọ́kọ́ tí àwọn èèyàn kọ̀ọ̀kan tó bá pàdé orú wa bóyá kò wọ́n náà ti pàdé wa ni o tó wá rí gbìyànjú
ó máa jẹ wọ́n lójú tó dẹ̀ yẹ pé ìwọ̀nba àwọn tó ní ká bá wọn ṣe nǹkan tá a ṣe yẹn fún wàhálà kò húkọ́ kò ṣe anything àwọn tibẹ̀ yẹn lè wá as guest bóyá wọn kàn wá bá wọn ṣe program yẹn so nígbà tí ó bá wá di pé wọ́n fẹ́ ṣe program tí ẹ̀ ń sọ nípa ẹ̀ ní àwọn government quarters wọ́n wá jọ máa dá pé tálá lè lò tálá wa ní kó wá nínú àwọn tó ti wá mọ́ wa ló máa ní bọ̀bọ̀ kan báyìí wá o àti ẹ bá lè ní kó wá o ó dẹ̀ máa fáìn o ó dẹ̀ máa wá òkè o ọ̀gá government program ní àwọn èèyàn ẹ̀yin lẹ́yìn yọra yín lẹ́nu ẹ ṣáà yẹ kó wá kó sẹ́ẹ̀tì ẹ̀ so bẹ́ẹ̀ tó wá tọ́lọ́ mọ́lẹ̀ ti ṣe tán ẹ wo èdè 2024 yìí ìgbà tó ṣe ìṣẹ̀ṣe dé àmì ẹ̀tù báwo ni a fẹ́ lọ Adámàsìgbà a máa ṣe ìṣẹ̀ṣe dé mo ní kó síbẹ̀ náà àmà wà wọ́n máa pọ̀ gan bẹ́ẹ̀ mo ní kó síbẹ̀ lẹ́sà àmà wà wọ́n á kọ́ ìṣẹ̀ wà ok ó mọ tó máa ṣẹlẹ̀ ẹ gbọ́dọ̀ kó wá ní okùn ọ̀la mo ní no problem á kó wá so ìgbà tó máa débẹ̀ ní àárọ̀ ọjọ́ àti set látòru ìgbà tó dé àárọ̀ ọjọ́ kejì in fact wọ́n were surprised sound kan cover everywhere ní and ọ̀gá but ẹ sọ pé nìyẹn ò ríran ẹ sọ pé kí o rí nǹkan àwọn kì í ṣe èmi náà Ọlọ́run ni so gbogbo àwọn kan tẹ́ sọ pé ẹ rí wọ̀nyẹn ètò Ọlọ́run ni àmọ́ the major thing ni pé torí pé wọ́n wà disappointed tó bá yẹ kí wọ́n ti fún láǹfààní kan àbẹ́ míì tí ó jẹ́ pé at the end of the day kò rí nǹkan yẹn deliver bó tilẹ̀ nǹkan fẹ́ràn ètò kò ní encourage wọn láti lè ní pé ẹ jẹ́ ká tó fún mi lẹ́mi àmọ́ gbogbo wọn èyí tó ṣe ní International Day for People with Disability no they were happy they were all happy ẹtù in fact kí ni yẹn kàn wọ́n ní for me kì í ṣe mi àánú yẹn náà ni mo rí gbà so ní kó tó so mọ́ gbogbo ẹ̀ pátápátá àánú ni mo rí gbà. àánú lẹ rí gbà ọ̀rọ̀ kan jà ńlẹ̀ mo tún mọ̀ sí yẹn náà alájà Kàfílà ẹ jẹ́ sọ pé dókítọ̀ alájà dókítọ̀ Kàfílà Káólà Àdùfẹ́ irúfẹ́ wo ní bẹ láàrin yín tó le tó bá wọn tó fi jẹ́ pé gbogbo ń tàlájà Kàfílà bá fẹ́ ṣe dókítọ̀ alájà dókítọ̀ Kàfílà ẹ̀yin lẹ̀ máa kọrin iṣẹ́ wa wọn èlé èèyàn méjì brightu kí ló dé. Ọlọ́run túbọ̀ bá lọ́ra ẹ̀mí Dr. Káólà kọ́lọ́n dẹ̀ jẹ́ kí ó pẹ́ fún wa àmín kó dẹ̀ jẹ́ iṣẹ́ yẹn náà pẹ́ ìgbà tí bàbá ẹ̀ wà láyé mo ti mọ̀ bàbá ìmáàmù gbogbo ìgbà ni mo ti mọ̀ and we had a wonderful interaction even gbogbo ìgbà tí mo sọ ìgbà pẹ̀ èmi fúnra mi ò tí ì set sound mo ṣì ríran nígbà yẹn bẹ́ẹ̀ ni mo ṣì ríran a jẹ́ pé wọn bí bàbá wa mọ́. àmọ́ wa University of Lagos nígbà tí màá fi lù set. University of Lagos. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn àmọ́ mẹ́. so in essence mo ti mọ Káólà tipẹ́tipẹ́ she was very young very very young so later mo ti wá lose sight mi mo ti wá wà Ìbàdàn I tún lose contact mo ń lọ challenge bẹ́ẹ̀ lọ́pàá lórí mi tí mo lo guy came by. In fact, over a call, want to do an idea. Sorry, kí ló dé? Sorry. And see, she had to slow down, I had to enter. So, in fact, she just burst out crying. And that's why my appeal, say, "Kagba follow ní seminar." So, pàdé mi tí mo ń sọ pé mo wà bus stop tí mo ń tọrọ. Mo ń lọ ní ìlọ́bìrì mi. So, I was office mi. Wọ́n rí pé, okay, ṣé tẹ̀ ń ṣe rèé? Meanwhile, I'm answer by one man say alága ìjókòó and all this. So, tó bá ti wá ní program, we are sorry kẹ́ lọ pè wá. Láti ní program, we are sorry kẹ́ lọ pè wá. And you see, just like I said lẹ́ẹ̀kan, tó bá yẹ kó ti pè ní ẹ lẹ́ẹ̀kan, lẹ́ẹ̀kejì, lẹ́ẹ̀kẹta, tó disappointment wà. Kò ní encourage ẹ. So, all you realize is pé most of the time, sound yẹn máa ń clear, máa ń fine. Even there are instances tó yẹ pé àwọn èèyàn ẹ̀ bóyá torí pé kì í ṣe òun ló mọ̀ wà involved wọ́n á lọ gba àwọn ẹlòmíì tó rẹ̀ pé ìgbà tó máa lọ sáàndì yẹn wọ́n máa yàtọ̀ gan. Ọlọ́run fẹ́ jẹ́rìí ara ẹ̀. wọ́n á sọ pé ẹ ṣe wá pé bọ́lá SODIQ ó yẹ pé ní ilẹ̀ pé ìjọ tó bá wá sọ fún mi màá ní wá ọ̀gbẹ̀dì mi ò lè cover gbogbo ohun tó ń ṣe ń bàdà. so ètò ọlọ́mùbá ni mo lè cover most of the time tó bá fẹ́ ṣe anything tó yẹ pé òun ló ní kápá ẹ̀ kò sí story bọ́lá SODIQ
ẹ sà ètò ń bọ̀ tá a jọ ṣe o gbogbo ẹ̀yin tí Ọlọ́run bá kádàrá pé ẹ rí fídíò yìí ní ìkànnì ti Yorùbá Lágbà online television lórí YouTube ẹ jẹ́ kí n sin alájà Dr. Kaula jẹ Bra SODIQ ètò wà tájọ máa ṣe o. ọ̀rọ̀ kan wà o ẹ̀mẹ́ tí kíyàn kéèyàn tó máa torin iṣẹ́ kó tó máa jálálálá ọmọ Yorùbá ń gbogbo wa o àwọn kan ló lọ́gbọ́n tẹ́ ẹ dá sí wọn lẹ́ẹ̀ torí bọ́lẹ̀ ní. ṣe rí tí kò bá ti di pé o ṣiṣẹ́ níbi tó ń sọ pé o dọ́gbọ́n sí iṣẹ́ èèyàn ti dèbè kan. See, because the point is most of the time àkọ́kọ́ fún àwọn tó jákàndá wọ́n ń ronú pé wọ́n lè ṣe nǹkan gidi wọ́n ń ronú pé ju pé kákọ̀ fún wọn ní nǹkan ọrẹ ká tọrẹ fún wọn. wọ́n tọrọ bára. So tó bá wá rí mi pé ó tiẹ̀ fẹ́ ṣe nǹkan yẹn right from the start tó ti fẹ́ bẹ̀rẹ̀ wọ́n á ti condemn kí ló fẹ́ ṣe. ló fẹ́ ṣe ẹ ok ṣé àti fún láàyè bí gbàgbé pé wọ́n fẹ́ fún favour yẹn pé ó yẹ wá ṣe kárí ẹ. ó wá dìgbà tó bá wá ṣe tó wá yàtọ̀ sí bó ṣe ń expect. wọ́n ṣe wàá gbà fọlọ́n lára ẹ̀. wọ́n á wò pé wá ó ga o. so ìyẹn ló fi jẹ́ wípé kò sí n tó so mọ́ gbogbo tẹ́ ẹ̀ sọ látàárọ̀ àánú Olúwa ni. àánú ni ọ̀rọ̀ pọ̀ tá a jọ sọ ẹ máa retí Bra SODIQ pẹ̀lú Akínṣọlá Nurudeen Adékúnlé Mọ́tàgbàmọ́lẹ̀ 1 Mr. Fẹ́lẹ́tọ̀ lẹ́tọ̀ ẹ̀ àjọ máa jókòó tira wa báyìí tá a jọ ṣe ètò láìpẹ́ láì jìnnà níkànnì ti Yorùbá Lágbà ìtọ́wò lélẹ́yìí ẹni tẹ́ ń wò lójú móhùnmáwòrán yìí wọn ò rí náà kì í ṣe tẹnu fífọ́ tètè bọ̀lì kọ́ ẹ́ríkì tí wọ́n ń lò lọ́wọ́ wọn àwọn ni wọ́n ní irinṣẹ́ tó wà nínú mọ́tò yìí wọn ò níṣẹ́ méjì tí wọ́n ń ṣe o ju pé tí a bá ti fẹ́ ṣe gbogbo ayẹyẹ kí wọ́n to irinṣẹ́ tí a mọ̀ fi sọ̀rọ̀ níbẹ̀ tí sì ń jálálálá táyé ti fún wọn lóko pé ogun nílò kéèyàn tó spíkà kọ kéèwú kọ Ọlọ́run ni nígbà tí ẹ máa bá wọn pàdé Ọlọ́run ní pè wá lókù kó tó tiẹ̀ di pé a tún wá ṣe yẹn èyí tá a ṣe lénìí yìí ẹ̀yin àti bàbá wa tí wọ́n gbétò ìwà tán wá láti Germany iṣẹ́ ètò ti mara ti pẹ́ ni. ṣé mo wí pé orú ahun ni màá ra hun he wọn ò rí mi rí èmi náà ò rí wọn rí wọn kàn gbúrò interview tí wọ́n ṣe fún mi ní Almont FM wọ́n dẹ̀ wò pé ó lẹ́yìn pé àwọn ti gbọ́ nípa ẹni rí wọ́n dẹ̀ nìkan sẹ́ndẹ̀ sáwọn wọ́n wá gbọ́ full interview yẹn wọ́n ṣe ní ṣé àwọn lè pè mí wọ́n yẹ fún wọn nọ́mbà mi nìyẹn and bí mo ṣe bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀ àwọn sọ story tí wọ́n briefly fún mi èmi náà wàá sọ tèmi briefly. gbogbo story lẹ padà sọ. so eventually yẹn dà fi ní interest nínú ara wa ìjọ Jímọ̀ tó kọjá ìlà ṣe pàdé. lẹ́sẹ̀ pàdé táwọn dé láti Germany. bẹ́ẹ̀ni just like about no just Thursday la ṣe pàdé. àtàwọn dé láti Germany àná pàdé wọn. Bra SODIQ. Yes sir. Bra SODIQ. Yes sir. ẹ sọ fún gbogbo ayé pé ká máa retí yín lórí ìkànnì Yorùbá Lágbà. mo kí wa látàárọ̀ pé ẹ kú etí ìgbọ́ ẹ kú ojú wòran ọba tó ní gbogbo àṣàánú wa. àmín. mo appreciate Ọlọ́run fún privilege tí Mọ́tàgbàmọ́lẹ̀ 1 tí wọ́n fún mi yìí torí pé alákìtìyàn ńlá ni wọ́n olùgbìyànjú ńlá ni wọ́n tó sì ti mọ̀ mí over time. ọba tó ní wọ́n á bá mi san wọ́n lẹ́san tó dáa fún gbogbo ẹni tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi mo kí yín o n tó máa dààmú yín kọjá ìgbàgbọ́ yín kò ní ṣẹlẹ̀ sí yín gbogbo ohun tó máa rọ̀ yín lọ́rùn Ọlọ́run á máa pèsè fún yín bẹ́ẹ̀ ṣe fẹ́ kó dáa tó ọba tó ní yín á bá wa dáa jù bẹ́ẹ̀ lọ á sì wá aṣọdún ayọ̀ pẹ̀lú èyí tá à ń wò níwájú yìí á jọ aṣọdún ọ̀hún ni ọlá agbára Ọlọ́run lẹ́ẹ̀kan sí ká pàdé láyọ̀ kárìíra pẹ̀lú ire. ẹ ṣe gan ni o ojú òní tì yín sà ẹ jẹ́ kí n fi ilẹ̀ ẹ wọlé sínú mọ́tò jẹ́jẹ́ fúnra yín ẹ máa wo bí wọ́n ṣe wọlé sínú mọ́tò àánú Ọlọ́run rèé àánú Olúwa Music International number 11 Anfani layout beside Ebenezer African Church off MKO Abiola Way Ring Road Ìbàdàn àwọn telephone numbers wọn òun náà ni ẹ ń wò lójú móhùnmáwòrán yìí gbogbo ohun tó jọ mọ́ àdírẹ́sì
àánú olúwa òun ni mo fi ń hàn yín yìí. Gbogbo ayẹyẹ èyí yòówù tí ẹ̀yin náà bá fẹ́ ṣe, ẹ kàn sí àánú olúwa Music International. With God the blind is able. Bó ṣe rí nìyẹn o. Ẹ ṣé gan, ẹ ṣé gan, mo ṣì ń wà pẹ̀lú yín o, mo ṣì ń wà pẹ̀lú yín o. Mo kí ọ̀gá wa tó ń wà mí Bramideen, ẹ kú iṣẹ́ o, ẹ pẹ̀lẹ́ sà o. Okay. Yes sir.